Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. Moments. So bá ti jọ wà nínú fracas yẹn. Dúró sọ́dọ̀ wọn ara fracas yín. Tó bá ti jẹ́ comedy, má bọ̀ lọ́dọ̀ mi. Tó bá ti mọ̀ pé fracas mi ní bá wọn ṣe, má wá dúró síbi tó ń ṣe fẹ́ mi náà má àtújọ má wà ńbẹ̀ ni. Àbẹ́ kiri pa àmọ̀rí ìṣú ọ̀ṣìn. Àbẹ́ orí ibi tó ti ń ṣe tí mi ò kí síbẹ̀. Àmọ̀rí ìṣú ọ̀ṣìn. Thank God pé Facebook kò tiẹ̀ jẹ́ kí n comment mọ́. Can not for me comment owó mi àti like náà fún mi. That's a gbé tẹ́ comment tí and comment sórí page mi tí mi ò lè ẹ rí pé like náà lè fún mi ò lè comment ni. Mo rí yẹ kí n dá yín padà yín tẹ́ ń kí mi tí bá ti post mo rí gbogbo yín. But mi ò lè comment padà ni. Facebook ó ṣì fún mi ní ó dé dà pé di December 6 kan náà fún mi. So gbogbo month mi ò lè comment. But ẹ máa rí mi lórí platform yín tí máa like ẹ sì mọ̀ pé mi kò lè like ni mi ò lè comment. So tó bá ti mọ̀ pa lábùkù fracas ni ẹ rìn síwájú. Àwọn tó bá ti jọ ṣe àwọn tó ti lọ yẹn wọ́n old fracas yẹn they are coming back, they are using style. Àwọn tó ti lọ bá ti bully, some people are not coming back. Someone called me and said nígbà tí fracas ro mi náà wà láàrin wọn ibẹ̀ ni mo ti lọ forí kó àgbákò owó tí mo náà sún wá náà wọn tó sanwó fún báyìí P&P yìí. So such a person bá tún padà wá sí ó fi wá fracalize ni and all of them wọ́n kò change the profile wọn you don't forget those people that tell responsible wọ́n fracas yẹn wọ́n change the profile wọn ni majority wọ́n change orúkọ profile wọn ẹlòmíì ó change ẹ ni wọ́n sì ń ṣiṣẹ́ under jí burúkú tó ń ṣe yẹn. Those are people that wọ́n máa rí comments wọn káàkiri I don't like this one, I don't like this one, I hate this one. Nígbà tí for example ó lè lọ kó wá bí pé kí ó lọ kọ sọ́dọ̀ Agbedegbe pé I don't like Amori. You forget pé mi àti Agbedegbe ọjọ́ ń ṣe ni. Àbí you want to go and write this for Legba, I don't like Amori. Forget pé mi àti Legba ọjọ́ ń ṣe ni. Because wọ́n fẹ́ lo old fracas yẹn wá àwa akimangba fún wọn gbà mí ni. If you want to comment free. If you don't want to comment, be looking at me the way we are looking at each other. In as much, if you don't want to see me again, block me. Me, ni block me, I will see you. There are some people who don't old fracas yẹn wọ́n ti wá nsìn wọ́n kò lọ change orúkọ ni wọ́n fẹ́ máa dárúgúdù lé láàrin speaker to speaker láàrin commentator to commentator wọ́n máa comment sunday kan tó yẹ kó máa ṣe all updates máa update ẹ máa read the meaning sí ẹni tó ń ṣe show ẹ máa read the meaning sí. That is old fracas nǹkan tó ń ṣe yẹn nìyẹn. Nígbà tó yàn ṣe ẹyẹ kan update yẹn kan wá gbọ́ bí wọ́n wo nǹkan tó yàn kan sunday comment section yẹn mo wá sọ fúnra mi pé ẹni yóò mí nìkan tẹ́ni tán mí nìyí àwọn kan fẹ́ mọ́ mo wà dájú mo wá inbox ẹni pé delete that post yọ̀wọ̀n yóò wọ́n ti ń gbé post yẹn sí nǹkan mi. That is the reason why kò dá kí èèyàn máa báyàn jà lórí social media. Tó bá sì ń bá wọn jà tó bá update kan wọ́n lè náà wọn ló ń bá wí má sọ fún wọn yẹn pé nǹkan tí mo ṣe máa sọ fún wọn yẹn ni pé má bẹ́ẹ̀ ní nǹkan kan jà ṣọ́rẹ́ gbogbo wọn. So that o ma lè free lórí page yẹ. Tígbà tí ni ò bá yàn jansin, tí bá gbé àánú ẹ̀ ló ṣe mí o tó jẹ́ kí n bá ọ dámọ̀ràn. Ṣé mo ke tó pé mo bá yàn jà. Àwọn èèyàn wọn ní comment. Wọ́n ti lọ gbé show, wọ́n lọ gbé kíní yẹn fún ẹni ẹ pé Amori tí ń sub ẹ. Ẹni yẹn náà lórí page yẹn náà yẹn náà gbé ta ló rán ta àwọn orí òwe yẹn náà tún gbé tiẹ̀ síbẹ̀. Bó tó bá jẹ́ pé ò bá yàn jà mo sọ fún àwọn èèyàn pé orí TikTok ṣe fídíò sórí ẹ̀ orí rí yẹn kò bá jẹ́ $1 2 lórí ìdíbẹ̀ is something but make sure pé òun cover rí tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Ó lè lọ ṣe everyday mo máa ṣe fídíò lórí rí mi bá ti ṣe tán bá ṣe fídíò tí máa ṣe tán láràárọ̀ máa tún ṣe torí rí máa lọ wá orin kan síbẹ̀ kó kí page yẹn kàn máa move ni. Mo tó wá pé mo ń báyàn jà ẹ̀yin èèyàn tẹ́ wá bí tẹ́ wò mí mi ò ní lè ṣe nǹkan tí mo ṣe yẹn mi ò ní lè ṣe
ìdí nìyẹn tó jẹ́ pé a ní láti máa lọ nílùú ara wa máa tó wá ti mọ̀ pé eléyìí eléṣù ni má lọ bá lọ́dọ̀ ẹ̀ dúró sórí ọwọ́ ẹ kò sí wo kò sọ̀rọ̀ kò bá dìyàn tún tẹ́ lóhun ẹ̀ kò bá dìyàn fà ẹ̀ ó pè ẹ́ sórí òkèlè gbígbẹ ó sùn ojú gbogbo wàrà gbogbo ayé yìí lọ. If you want people to watch you, yes, there is a show I can do. People will watch me. There's a show is going on now. That I will just makoma mu side ni. Makoma mu side ni. Side tí bá mú yẹn, àwọn followers wọn máa wá wò mí. Àwọn haters làwọn tí mo followers ẹ máa wò mí. But side tí mo mú yẹn, show me fún ara mi, inside me. Tí mo ṣe mú side yẹn, ṣé mo believe pé gbogbo nǹkan tí mo sọ síta yẹn show tọ́ ni. Ǹjẹ́ mo wádìí nǹkan mi kò ṣe gbogbo nǹkan tí èèyàn bá sọ náà ló máa ń jò tọ́ inside me tí mo take side yẹn ṣé mo jókòó wò pé àtúbọ̀tán side tí mo take yẹn kọ́ that's the reason why mi kì í máa ṣe ìta ìṣòṣò bí bàkà alábòsí lámọ̀ rí because wọn ní kì í fẹ́ mi lọ sí direction mi tẹ́ni tẹ́ bá rẹ́ni tó sọ bẹ́ẹ̀ ẹ máa notice pé ẹ lọ wò dáadáa direction mi tó fẹ́ kí n lọ mi ò lọ ni direction bi tẹ́ni yẹn fẹ́ jẹ́ kí n lọ mo padà ń bẹ̀ ni mi ò lọ ni because direction tí wọ́n fẹ́ lọ yẹn o lè sọ pé kémi lọ èmi àti àjọ gbérí kan náà ìgbà tí ma ṣí page mi ò sí ńbẹ̀ ìgbà tí ma ṣí ìgbà tí ma bẹ̀rẹ̀ sí rojọ́ ò sí ńbẹ̀ nìkan tí mo fẹ́ sọ mi kọ́kọ́ gbàṣẹ lẹ́nu ẹ pé kí n wá sọ náà inspiration lọ̀rọ̀ ìmí wa àtàfẹ́ sọ ìmí tàwa tá ní sọ ìmí wọ́n máa wá bíi pé a fẹ́ sọ ni a dẹ̀ máa sọ. So tó bá ti take side tó take yẹn o gbọ́dọ̀ dúró sórí ẹ̀ pa ni tó bá wá yẹsẹ̀ gẹ̀rẹ̀ wọn ó ti dàbò ó ti di kíni ó ti dọ̀dàlẹ̀ ó ti dá lábòsí you have to be taking that side wọ́n máa lọ ni but side tó fẹ́ take do you read ṣé mo wá fèèyàn kan ṣe example sorry o kò sí bí show ṣe lè máa lọ ẹni ẹ̀ ò ní gbẹnu sí ibi tó ń lọ ló máa lọ ibi tó ń lọ ni kí gbogbo wa ká máa yí gbogbo kó jẹ́ show tó lágbára jù ní gbogbo ayé kò ní gbẹnu sí ó máa gbójú kò ńbẹ̀ ni because nǹkan tó bá wá kọ́ nìyẹn oníkálukú ló mọ nǹkan tó bá wá sórí tó bá sọ pé nǹkan okay mi sọ fún ẹni tí woman àtàjọ sọ̀rọ̀ mo ní ẹ̀mọ́ kan tó ṣe mo ní ẹ̀kẹ́ ní sí speaker kí ló ṣe mo ní máa bèèrè lọ́wọ́ yín pé kí lẹ gbé dání wá ẹni pọ́sà pọ́ndà ló jẹ́ yín lówó 4 million naira mo ní gbogbo show tó bá ti sọ fún yín pé kí ló ṣẹlẹ̀ 4 million naira tẹ́ bá ti fẹ́ lọ sílẹ̀ ẹ kọ́kọ́ 4 million naira pọ́nà bọ́dà P&P come here 4 million naira P&P come mi ní ẹ máa tẹ́ bá fọdún méjì sí ọdún mẹ́rin ẹ rí ẹni gbà yín bá san mo ṣùgbọ́n ẹ wá mú tẹ́ wá lọ ẹni ẹ gbà tí ó sẹni tó sọ ẹ lè sọ fún ara yín 4 million naira ń ṣọmọdé owó 4 million naira kò ń ṣọmọdé owó because ẹni mi ní yẹn mo ní kan tẹ́wà sí lè ṣe bẹ́ẹ̀ mo ló ti tán ṣùgbọ́n ẹ̀ sọ pé ẹ̀ mo ní ẹ̀dí speaker kan bá bèrè lọ́wọ́ ẹgbẹ́ creator of the speaker ẹni torí P&P 4 million naira owó 4 million naira tẹ́ fún yẹn mi ní èmi ò lè wá bá yín ṣe ń bí bọ̀ yín fún ara yín mo ní tẹ́bàdé ṣe ẹ́ di kọ́là ẹ̀ sọ̀rọ̀ ayé di kọ́là tó bá sọ he ẹ sọ bí tó bá sọ he ẹ mà tó bá sọ he nǹkan tó jà fẹ́ ilẹ̀ fẹ́ sọ yẹn mo ní bá ti sún láti jọjọ́ yìí gbogbo ìgbà tó ń ṣe kéèsì àwọn àfáà yẹn ẹ máa pè sọ́dọ̀ gbogbo àwọn àfáà yẹn káàkiri mo ní bò wọ́n ti nà bá tẹ̀yàn ni pé ìgbà tí pọ́sà padà kó lọ́nà ṣòbó wà lọ́dọ̀ ó lọ fún sáà kan ó padà ó wà lọ́dọ̀ wọn àfáà náà táìmù tó wà lọ́dọ̀ wọn àfáà yẹn ẹ lọ tákù ẹ̀ ń bẹ̀ because ẹ rò pé nínú fracas ló ti gba owó so nínú àwọn àfáà mo ní ẹ ti take it wrong torí ní tàmí yẹn tẹ́ bá yẹ kí gbogbo yín bẹ́ ṣe fẹ́ kí náà bọ́ sí tẹ́ bá fẹ́ fi sí tẹ́ ti fi ń gbà yẹn àwọn àfáà yẹn a ti máa rí àwọn ìmáàmù kan tá ti sọ ńbẹ̀ a ti máa rí àdínì kan tá ti gbé jáde tá ti ní yẹ kó wá gbowó èèyàn kan tún máa sọ̀rọ̀ ní ẹgbà yẹn ìgbà tó wà lọ́dọ̀ Lizzy Anjorin ohun ọ̀tórí ẹ̀ lòun ṣe yáfi ẹ̀ ṣe máa yáfi ẹ̀ nígbà tó wà tó torí pé wá ń bá Lizzy Anjorin jansin ẹ wá fẹ́ dúró ẹ̀ mú nírú owó yẹn ẹ̀ lè rí gbà ẹ ti sọ pé all because of Lizzy Anjorin lẹ ṣe fi sílẹ̀ nítorí pé wọn àti Lizzy Anjorin wájú wá fẹ́ jà mú nínú táàmì yẹn ló yẹ kẹ́ ti gba nǹkan yín àwọn 2 million naira tí yá ti bí yẹn ní 2 million naira àwọn tẹ̀ dá gbogbo rìsíìtì jọ mí yẹn náà dá mo ní 4 million náà lẹ́yìn yẹn náà dá mo ní ẹ̀ mi yá tètè yá mi ẹ̀ wo ẹ má send ẹ̀ wá mọ́ o ìgbà tó yẹ kẹ́ ẹ gbowó yín ẹ rí gbà o ní táàmì yìí tó ti gbogbo gbà yẹn èmi ṣáà máa ń lọ wo pọ́sà fún dáadáa ndẹ máa kọ kódà máa kọmẹǹtì sọndọ ẹ máa kọmẹǹtì ẹ kó ètò ọdẹ kọmẹǹtì
adé lọ mi ò ní ṣe anything pé because mi ò mọ̀ pé inside fracas ló ti wá bẹ́yẹn àgbà tó padà wá tí mo wá ṣẹ̀ṣẹ̀ wá lọ gbogbo show tó jẹ́ PMP ṣe mo wá jókòó lánàá báyìí tó gbogbo show tó ti ṣe tẹ́lẹ̀ gbogbo tó wà lórí kíní mi ní bọ̀bọ́ ìdára tó kó sẹ́ni tí ò bù tán ẹ wá wo gbogbo wọn speaker tó ṣe so mo máa já sílẹ̀ báyìí á title òun ṣe wá ń title orúkọ wọn ni mo gbọ́ olórí Kẹ́hìndé ọdún ẹ̀ inú show ẹ̀ mo ti gbọ́ a show of London mo rí tó title ẹ̀ náà kò sí ẹni tí ò ti type to ṣọwárí pé àwọn tó ti bú yẹn sìn wọn lè bá yín gbowó lọ́wọ́ wọn ẹnìkan tó lè bá yín gbowó ni màmá yẹn wọ́n dẹ̀ sọ pé nínú àkọ́dì tí mo ṣe gbọ́ ẹni tó rojọ́ yẹn náà sọ pé ó dẹ̀ gbá màmá yẹn náà so màmá yẹn nìkan ló wà ní opportunity òun ló wà ní position sìn láti lè bá yín dúró owó òun ló yẹ kó máa jáde fún gbogbo yín torí ọmọ ẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀ ní lẹ́tí rí ọmọ ewé ní yín kò ń ṣe ọmọ ayé tó bá lọ ra kiri lọ́dọ̀ ẹ̀ tó lóhun ọmọ ayé ń sìn irọ́ ẹ má gbàgbé pé ìdí tó ọmọ warriors náà ṣe tán sọ pé àwọn di warriors ń sìn ọmọ ayé ni wọ́n ọmọ ewé ni wọ́n tẹ́lẹ̀ ṣé mọ̀ pé wọ́n tẹ̀lé Lizzy àti Pulse and Pounder lọ ni ìdí tí wọ́n fi jẹ́ pé ó fọ̀ sọ́dọ̀ wọn nìyẹn wọn ò lè ń ṣe ọmọ warriors kankan tó jẹ́ speaker warriors kò lè jáde ń sìn kó wá náà fẹ́ bá yín dúró ẹ̀ torí nígbà yẹn ọmọ ẹ ti gẹ̀tẹ̀ mo torí mo explain fún ìyá yẹn dáadáa pé ẹ sọ pé torí Lizzy Anjorin lẹ ṣe fowó yẹn sílẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ìgbà yẹn wà ní ẹni speaker ewé ni wọ́n nìyẹn ìgbà Lizzy Anjorin dẹ̀ wà lọ́dọ̀ Esabod bẹ́ẹ̀ ni now Pulse and Pounder wà lọ́dọ̀ Esabod yes ó wá tẹ̀lé ìgbà tí àwọ̀ bí àkọ́kọ́ ṣẹlẹ̀ Pulse and Pounder àti Lizzy Anjorin wọ́n kúrò lọ́dọ̀ Esabod wọ́n wà ó ní yes now nígbà tí Pulse and Pounder wà lọ lè béèrè owó yẹn all because likeness tẹni sí Lizzy wọ́n ní yes ẹ fi likeness yẹn náà ẹ fi ní sí Pulse and Pounder wọ́n ní yes now ẹ ti miss oppression ṣe pressure ni ẹ ti miss ẹ mọ nǹkan tẹ́ ń ṣe àsìkò owó ọ̀tọ̀ àsìkò ìfẹ́ ọ̀tọ̀ ayé ìfẹ́ ọ̀tọ̀ ayé owó ọ̀tọ̀ ayé Aden fans àbí kí lẹ máa ń pè bóyá Aden fans kankan tó gbìyànjú máa ń pè yẹn ọ̀tọ̀ ayé fans ọ̀tọ̀ gbogbo ayé yẹn gbogbo ayé káyé ló gbọ́dọ̀ ní àsìkò ẹ̀ àti àkókò títí ẹ̀ tí àsìkò tiẹ̀ tí ò bá ní àkókò àti gbà ẹ̀ ṣó ti yé yín oníkálukú gbogbo ní àsìkò àti àkókò títí ẹ̀ now ẹ fi àsìkò àti gbà yẹn sí nígbà yẹn now nísìn tó wá jáde ó wá ti di gàràgàràgàrà ní time tó ní time yẹn ló yẹ kẹ́ máa dúró ẹ̀ tó jẹ́ pé someone said half of the money nínú owó yẹn gan Lizzy Anjorin bá san nínú ẹ̀ tí mo pé kò fẹ́ san ni àkọ́dí mi ò sí ń bẹ̀ wẹ́ ni màmá yẹn ló tó ń rojú ẹ̀ ló sọ fún mi pé nínú ẹ̀ gan Lizzy Anjorin sọ pé òun san nínú ẹ̀ bẹ́ẹ̀ òun mo ṣe sọ pé Pulse and Pounder lè san owó yẹn fún àwọn tó fẹ́ san owó yẹn sìn torí pé ó ti mọ̀ pé fracas speaker ni ó dẹ̀ mọ̀ bó ṣe ń ja fracas yìí ó mọ̀ game 15 minutes show burúkú ẹ̀ yẹn ó mọ̀ game yẹn play bàjẹ́ ó mọ̀ 15 minutes show yẹn kò pọ̀ jù tó bá wá bá wájú 15 minutes ó lè ṣe 15 minutes àfi bí kóra mami ẹ kásánmà àfi bí kóra ó lè ṣe 15 minutes yẹn bó ó mọ̀ game fracas yẹn ó mọ̀ play ló ṣe ó mọ̀ pé tóun bá lọ my good afternoon ma ó mọ̀ pé tóun bá lọ bẹ́ẹ̀ yẹn all because of Lizzy Anjorin ní gbowó yẹn ló ṣe mọ̀ mú Lizzy lẹ́yìn tó sì mọ̀ pé ní time yẹn àkọ́dì bó wọ́n ṣe sọ èmi kọ́ o tí màmá yẹn ṣe ọjọ́ fún mi pé Lizzy ní crowd ńgbà yẹn ó ní crowd mo dẹ̀ máa sọ fún yín pé téèyàn bá ti ní crowd ó ní tí ẹni ẹ bá ti fẹ́ bá yín jà ṣé kí ni yẹ fún time tí ìdí ẹ bá máa dé ìwọ kọ́ ló máa sọ ẹlòmíì ló máa bàjà tí wọn náà máa bá lọ yín wọn wá lo fake account lọ fínà mọ́ bẹ̀ tó wá fẹ́ bẹ̀jà fi sílẹ̀ má bàjà ní time yẹn torí ó ń lo ẹni tó ń ṣe fracas lọ́wọ́ tó wá ó máa fi ẹ̀gún fracas gòkè ni ó máa fi ẹ̀gún fracas ni bó ṣe máa ṣe nìyẹn tí ẹ máa wò ó sìn tí wọn bá ti rí ẹni wò wọ́n mọ́
tí kò sí nǹkan kan wò wọ́n mọ́ wọn dẹ̀ fẹ́ padà sórí ọmọ ìgbà tó wà fracas 400 600 ló ń wò wọ́n 500 1 million àbí 1 point guinea kan wọ́n dẹ̀ fẹ́ padà sórí 80 wọ́n fẹ́ padà sórí 100 wọ́n máa wò rárá ta náà fẹ́ mú o wọ́n lè kí ẹ mú tó bá wá lọ dá wọn lóhùn tó fi wọ́n lẹ̀ tó jẹ́ kan ṣe ṣó ọjọ́ méjì yẹn tó bá ti ṣe ṣó méjì tó dá lóhùn á stop Joe Max tó bá ti ń ṣe ló ti di wèrè tó bá ti ń ṣe ṣó yẹn ló ti di wèrè tó bá ti àwọn èèyàn kan nílé sọ pé ó ti di wèrè ó ti di wèrè tó bá ti ń ṣe ṣó yẹn lọ Joe Max ṣe ṣó yẹn lọ tó bá ti dé tó bá ti mọ̀ kí fracas tó ti tán láì tó ti type orúkọ wọ́n máa rọ́ lọ náà kí ló expect tẹ́lẹ̀ ṣebí àwọn tó ṣí Facebook ṣán ṣí torí pé kó wá kí wá máa rojọ́ ro eléyìí wọ́n ṣí torí ìjà ni wọ́n ṣí torí pé kí wá rojọ́ kí ló kàn pẹ̀lú educational show kí ló rán wọn bẹ́ẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ educational show wọ́n á tọ YouTube wọ́n á wọ educational show bẹ́ẹ̀ wọ́n ṣí Facebook torí pé wọ́n fẹ́ lọ wo fracas ni ogbon wọn tó ṣí Facebook wọ́n fẹ́ lọ wo torí wọ́n enjoy ara wọn tí Lizzy bá dé sí ayé kíni kan máa tó máa kọ yẹn ẹ máa dé wọn máa ya síbẹ̀ ni ayé kò tí ì sọ̀rọ̀ ó kàn ṣe báyìí ni o wọ́n máa rọ́ bẹ̀bẹ̀ tí mo na máa bá dé ní ìsinmi ké ẹ̀gám náà dá mọ́lẹ́ bá náà ó nù àdám náà mọ́lẹ́ náà mọ́ nínú nǹkan tó sọ yẹn kò ń gbọ̀n mọ́ tó ń sọ ẹ bẹ̀rẹ̀ rìn pa wọ́n máa tilẹ̀ sí wọ́bẹ̀ wọ́n fẹ́ lọ gbọ́ ohun tó fẹ́ wí ni tí pọ́sà bọ́lá bá dé tó bá ní hello èmi ò ní ká bí wàyí o mi wà lọ wọ́n ti rọ́ wọbẹ̀ wọ́n ti rọ́ oyìdìbà bí kó tó fi ṣí nìyẹn wọn ò sí torí kémi wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ni wọ́n lára mi tọ́jọ́ kò sí ní kó máa kí ló kàn wọ́n pẹ̀lú pọ́n ṣe pé mi kan ìwọ ló máa borí ẹ̀ ọmọ òun èpè tó fi ọmọ tá pé èèyàn ṣe ṣó wọn fẹ́ sùn ọlọ́run kankan bread gained by the sea is sweet to a man but after all this man will full of grace. ó ti yẹ yín àwọn fẹ́ sùn àwọn tó fi ṣó èèyàn sùn ẹlòmíì wo ṣó ẹlẹ́bàá ó ti sùn lọ tó bá jí lẹ́sẹ̀ máa ní baby is still coming for pay and wash àtẹ́lẹ̀ nǹkan ó máa wá fún ó sì yẹn enjoy yẹn sìn ẹni wà ó enjoy yẹn sí torí pé ó ń bá Lizzy jà ló sì ṣe enjoy yẹn sìn kí ló dé tí lè fi sáré lò ṣé wọn ni mò ń lò tó lónìí ó sì yẹn enjoy yẹn sí torí pé ó ń bá Lizzy jà ń bọ̀ o fóònù yìí lò ó enjoy yẹn sí torí ó ń bá Lizzy jà ṣé lèyí náà sì nílò eléyìí náà máa tó tó bá ti fẹ́ lò máa kọ́ play kíní díẹ̀ òun ẹjọ́ yẹn sì tó ń bá Lizzy jà ó sì máa wá àtẹ́lẹ̀ nǹkan ṣó ti yé yín so àwọn òṣì Facebook pé kí wọ́n máa rojọ́ lọ́jọ́ tí kí ló kàn mí pẹ̀lú ẹjọ́ tí wọ́n ro ẹjọ́ ìjà ni ṣé àyẹ́yà àbí kí ló máa ń kọ kíní ẹ̀ ká ló kọrin yẹn náà ìtẹ̀wé tó kọ wọn yẹn àyẹ́yà lámúnámúná wọ́n rọ́ débẹ̀ mo jọ́kọ̀ mo wò pé ó sì ń kó àyẹ́yà ẹ jẹ́ kó tiẹ̀ tí máa fi wò báyìí 400 kò dẹ̀ tí bẹ̀rẹ̀ show you go because yes by people that this kind went to KB to help them with help ṣé iná rí but why tí o fi lè help ẹ why tó fi dákẹ́ ń bẹ̀ everybody need to agbọ́dọ̀ fi gbogbo ẹni sí báyìí ló ṣe máa scam yẹn 4 million naira ani mo sọ fún màmá yẹn mo ní yẹ kẹ́ di speaker edi kọ́là tẹ́ bá ti ń pè ẹ máa sọ lójoojúmọ́ edi kọ́là mi pàápàá mo sọ fún wọn mi dáwọn edi kọ́là mi wá di kọ́là mi ò mi lóòótọ́ ọmọ ewé nìyí omi ẹ̀ ń ṣe ọmọ ẹ̀ ní jẹ́ kọ́là mi bẹ́ẹ̀ yẹn o ẹ kàn máa jẹ́ pé torí pé ẹ̀mí fẹ́ bá yín gbowó ni o torí ẹ ti jẹ́ ọmọ ewé nìyí so màmá yẹn dẹ̀dẹ̀ mi ní àwọn ló yẹ kán bá yín gbowó mi mọ̀kọ́ tán fi bá yín gbà bọ́ọ́lá pé oníṣòwò lèmi náà
ẹ ṣáàrí ẹni tó wálẹ̀ kan yẹn sìn ọjà náà rà ní ìjọ náà rajà yẹn náà ìjẹta yóò rajà yẹn lọ́wọ́ mi owó ló wá mú wá fún mi lẹ́ẹ̀kan yẹn. No, me bread obtained by lies is a sweet to a person, but when his mouth will be filled with sorrow. Yes. Ṣéjọ́ Monday kan náà rajà yẹn lọ́wọ́ mi jọ Monday náà ni. So káàdì ẹ̀ òun mo sọ fún yín pé wọ́n fún wa náà yọ owó nínú káàdì títí ẹ̀ náà. So wá block ẹ̀ ó dá pé àná ló náà ń rí káàdì yẹn gbà. So ó ṣẹ̀ṣẹ̀ wá gbó owó yẹn ló kó wálẹ̀ kan yẹn sí. Tó ti yé yín. So ó bu àníṣòro à ń tajà kò sẹ́ni tí ò ń tajà kò sẹ́ni tí ò ń tajà àjọ ń tajà kò sẹ́ni tí ò kì í tajà. So irú àwọn màmá yẹn ó yẹ kí wọ́n dìde irú kb ò lè jà nísìn ṣe mọ̀ pé kb ń sìn òun àti pmp wọ́n jọ máa lè pọ̀ ní ṣe mọ̀ pé wọ́n jọ fẹ́ bá ẹni tó ṣẹ́rí kb ẹmìṣẹ́ pmp tatu ni stargate tatu ni gbogbo wọn yẹn ọ̀dọ̀ Lizzy náà máa bàjá kò fi wọn fi ṣìkà gbogbo wọn yẹn ọ̀dọ̀ Lizzy ni. So gbogbo ọmọ ewé bí màmá yẹn ṣe sọ pé kọ́ máa lọ sọ́dọ̀ pmp mo béèrè lọ́wọ́ yẹn pé ló dé wọ́n nítorí pé ó scam màmá yẹn náà ìdí nìyẹn. ṣe rí pmp ó máa lọ àbí kb dky ó máa lọ sọ́dọ̀ pmp because ọ̀hún kì í ronú pé torí pé ó ti rò pé ó ń bá Lizzy jà ó máa sáré support nǹkan tèmi ò ṣe nìyẹn nǹkan tèmi ò like nínú òun wà tó máa wù nìyẹn. Yes now nǹkan tèmi ò like nínú òun wà tó máa wù nìyẹn. Yes because tó bá fẹ́ báyàn jà ó fẹ́ lọ fún yàn wàá mọ̀ pé ẹni ẹ̀bọ̀ tó bá ti ń gan fight no ẹ máa wo Saheed Shittu bẹ́ẹ̀ ó fẹ́ ti wá fún Lizzy ti pẹ́ lórí pé ó ti tòsí ẹ̀ kò gbà so ti yé yín ó wá ti fẹ́ lómi ó dẹ̀ ń fi ọkọ ẹ̀yẹn ó fi yan gàn mọ́ Saheed Shittu lójú nígbà tó jẹ́ pé láàárọ̀ Lizzy Anjorin náà gbé bàbá Mr. Lati ṣé Mr. Lawal ṣé mo gbórúkọ wọn Mr. Lawal gbèsè ẹgbẹ́ á kó gbogbo yéègì lé wọn máa wá ṣe àyéyá ẹjọ́ ẹ mọ̀ pákùnrin lójó wújù wọ́n fi yan kíní dẹ̀rẹ̀ Saheed Shittu rẹ̀ òun wò pé ẹ̀wọ́ ọ̀gbẹ́ni ló ga tó yìí Shittu ọ̀gá o inú ẹnu ẹbí ẹ̀ ti bí ẹran rí rẹ̀ sí ni o bó ṣe rí ni o inú ẹnu ẹbí ẹ̀ ní mọ̀ pé lóyìnbó ló ti wà áwọ̀ ẹ̀gọ́ fresh. Ó wá rí Mr. Lati tó wà Nàìjíríà tó jẹ́ pé jojúmọ́ náà fi bọ́ àwọn dàmásì lẹ́ni wọ́n á wọ ẹ má bínú aṣọ tí máa ṣe kùbánà náà máa pàṣọ kan báyìí tó máa ń wọ̀ yìí ṣe kùbánà tàbí kàn wọ Tinubu tàbí kàn wọ kí lórúkọ kíní tí àtọ́bọ́lá fẹ́fẹ́ yẹn náà kí lórúkọ aṣọ tó máa ń wọ̀ yẹn tàbí kàn wá mú ṣéènì góòdì kan kó sọ́run kan ṣe gbogbo ẹ̀ kan wá máa wá ṣe tòmáṣì ẹjọ́ ìjọ òní Saheed rẹ̀ ní ṣerú ẹ̀ fún ìjọ òní rẹ̀ ní ṣerú ẹ̀ fún ẹ wá ní kó má jowú ẹ mọ̀ pọ́pọ́ yẹn ló jowú jù bí ẹni tó jowú jù ni pé ẹni tẹ́ bá sọ̀rọ̀ tẹ́wà ẹ mọ̀ pé àwọn nǹkan máa wà tó kí tẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ fọ́rífọ́rí Lizzy Anjorin lẹ́ni fọ́rífọ́rí yẹn lọ́wọ́ òun ló ṣe fún Saheed Shittu òun náà ni ló dẹ́wọ́ DKY lọ́wọ́ mú bó ṣe wà yẹn gbogbo ohun tẹ́ bá ti ní ẹ ti tó ẹ fẹ́ tó sí ó dàbí DKY lóhun tó sí wọn rí ó dàbẹ̀ no Saheed Shittu ni mo mọ̀ dàbí DKY tó sí wọn rí manager lòun kọ́ lọ ṣe so manager lòun ṣe ń bẹ̀ ìkọ́ tí DKY tóun ṣe ni pé bó ṣe ń rí another manager ṣe mọ̀ kan manager play kìíní yẹn manager gbogbo kìíní yẹn ó ń dorí DKY rẹ̀ pé èmi ló yẹ kí n máa pè báyìí DKY tó pé èmi ló yẹ kí n máa ṣe manager èmi ló yẹ kí n máa ṣe manager. Associate yourself, people. And it shall be broken in the price of giving here. All of your country, guard yourself. It shall be broken to people. Thank you, ma'am. So ti yẹn, èmi ló yẹ kí n máa ṣe manager. Ó fẹ́ máa ṣe manager, Saheed DKY. Nígbà tí ẹ ṣe màmá kan náà pè mí. Wọ́n ní òótọ́ ni pé wọ́n fi ọ̀rọ̀ yẹn lọ DKY ò rí ọ̀rọ̀ yẹn ṣe because ẹni tí ò gbójú ẹ̀ síta. Èèyàn mi ẹwọ mi ní parọ́ fún yín o ẹni tẹ́ ẹ̀ rí kò sí bó lè fẹ́ wá sí kò sáde títì lára ẹ̀ náà lágbájá ni bọ̀bọ́ yẹn náà ẹ mọ̀ a gbọ́dọ̀ sọ pé àwọn olówó jẹ̀bi ni a gbọ́dọ̀ bú wọn ni tó tẹ́ bá ń bú wọn a sì ń ṣù wọn ni
ká ní pé a lè sọ̀rọ̀ sí wọn ni a lè sọ̀rọ̀ sí wọn bọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí wọn nítorí pé gbogbo wa ní ìṣòro ògùn náà gbogbo wa là ń ṣòwò náà a dẹ̀ ń ṣòwò bó ká jèrè ni ẹni tó trust ẹ pé ọ ní ẹlọ́mọ yẹn kàn fi $1 kàn fi tọrọ gba náírà lọ́wọ́ wa ni ìwọ ló sọ pé tí wọ́n bá tán bá dá 1 million tán bá fún ẹ 2 million wọ́n fi gba 4 million ìwọ ló sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rò pé tọ́wọ́n bá ṣì nírúkọ báyìí níbi ẹgbẹ́ kan owó ni a sì ráwọn èèyàn tó ń ṣerú ẹ̀ títí àwọn èèyàn yìí ni òpè lùsù táwọn èèyàn kan mọ̀ ni pé don't trust people with money if tó bá ti ń trust wọn tí money bá ti wà ń bẹ they will change people can sell you because of money wọ́n tọ́ ọmọ ìyá wọn torí owó into pian because it's helping them to abuse Abike. Yes, I don't know which. Yes, because Kotieni yes on pay. How long? The blood mark my word. If you feel to settle the people, oh no. Oh trust ye mi emo mi ò torí pon jẹ́ pé èmi náà ti sọ̀rọ̀ níjọ́ yẹn mo padà kọ́rọ̀ yẹn jẹ́ ni pé e ṣì máa lọ gbà tí mo bá mama yẹn sọ̀rọ̀ mo sọ fún un ní e ṣì máa lọ bá wọn e ṣì máa lọ ẹni tó sọ pé gbẹlẹgbẹja wọ́n no because of mama yìí ni because e má sọ pé torí pé on ṣe fracas ìgbà tí mo lọ gbogbo show P&P kò sí educative show me fracas ní gbogbo show ẹ ó máa bú wọn ni kò sí ẹni tí ó mú ṣe bí mo lọ gbogbo show ẹ P&P ń búyàn ni now why tẹ́ fi wá sọ fún mi pé ẹni tó ń búyàn òun lè trust lé lórí ẹni is a man of integrity lọ́nà wo ó trust mi kan now kò sọ fún yín pọ̀ rẹ̀ gbogbo òlú lòun jẹ́ kò sọ fún yín pé òun lè bá lágbájá sọ òun lè bá tàmẹ̀dù sọ̀rọ̀ now ẹ ti mọ ẹni tó ń jà fún ẹ ti mọ ẹni tó stand fún so when you trust him because of pé torí ó bá ó ń ṣe man of integrity níbo lẹ ti rí integrity ẹni tẹ́ rí báwo lẹ ṣe mọ̀ pé integrity ni ṣé ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu yìí náà láti jẹ́ integrity ṣé ọ̀rọ̀ yìí ohun tó jẹ́ pé lómi ó mọ̀ wọ́n lè tán bá parọ́ ojúkorojú gbọ́n báyìí wàá gbọ́n rìrìrìrì báyìí ẹlòmí àparọ́ mẹ́wàá lọ́wọ́ gíláàsì onídàárà ẹ̀ mọ̀mọ́ ẹlòmí àsọ̀rọ̀ kùgbàkùgbà máa sọ fáwọn èèyàn pé kó ohun tó bá fi lè sọ ẹ tó ti lè sọ rẹ di speaker kò má kò ṣe mí o integrity wà ń bẹ̀ náà bọ̀ ó máa ń rí ẹ̀ láti bá wọn dòwò owó pọ̀ láti bá wọn dá business pọ̀ majority àwọn tó ní business yìí wọ́n máa ń fake they all fake. Wọ́n máa ń fake. Mo sọ fún yín náà pé ìgbà tẹ́nìyàn ẹnìkan gbé ìpolówó wá fún mi ní last week tí mo bèrè pé bo ní shop yín wà ó ní online mo ní online kí ló jẹ́ online tá bá ti bá wa polówó àwọn tó bá ti wá a máa wá gba shop mo ní online ibo nílé yín mo ti fẹ́ relocate bí tí mo wà yẹn náà mo fẹ́ relocate tó fẹ́ wá mo ní èmi ń gba advert bẹ́ẹ̀ irọ́ o mo ní online yóò kọ́nà dé máa bí mo ṣe bó ṣe wá sọ́dọ̀ bí ṣe rí speaker kan tó polówó ẹ̀ nìyẹn mo sáré lọ bẹ́ẹ̀ ni ẹni pé wo ẹni yẹn ṣọ́bẹ̀rẹ̀ pé mo ní ṣáàbù wọn wà ó kọ̀ dédé gbá wọn ṣe kọ̀ bẹ́ẹ̀ máa ṣe advert fún wọn wo tó bá gbé àwọn èèyàn lọ máa jáde fún ẹ pé mo sọ fún ẹ ó sáré digital advert yẹn kó dá owó ẹni òun gbọ́ mọ̀ pé mi ni mo ṣiṣẹ́ yẹn mo ní mo ní bo ní ṣọ́ọ̀bù yín wà ẹni online dà kí ló jẹ́ online mo tún ní àbí mo tún gbóyìnbó ni mo ní online mo ní sórí òkè òfurufú àná online mo ní bàbá fọwọ́ fẹ́ ọ̀dà kan ó ti ṣe kíní yẹn mo kíní kan bá tán máa ṣe sórí ẹ̀ wọ́n máa ọ̀dà wọ́n máa lọ ẹ̀ṣẹ̀ lọ sáré gbàgbé orúkọ kíní yẹn òun náà ń ṣe tẹ́ pé ó lè sọ fún yín pé irú cream tó wà níwájú ó lè sọ pé òun lòun tà tó bá fẹ́ wá rà ẹ mọ̀ àtọ́ baranda mo ní bí baranda nìyẹn náà tó bá fẹ́ gbà tẹ́ bá ti ọ̀dà tán yẹn bá ti dé ẹ má wọ̀rí mo ní online kẹ̀ nígbà tí bàbá kan wá ṣe bí 6 months ago ni pé yẹn òun máa ń bọ̀ wọ̀nyàn ṣe shipping tó bá fẹ́ ship kíníkan mo ní mi ò gbárò kíní bẹ́ẹ̀ yẹn ẹni kí ló dé yẹ kí n fà mo ti fi ti Tóyìn Gàngàn àti ti lady yẹn ọ̀rẹ́ Tóyìn Gàngàn àti ti Ọpẹ́yẹmí yẹn mo fi ṣe example mo ní ojú mi ò fọ́ mo ti ń wò wọ́n gbà yẹn nígbà tí Tóyìn Gàngàn máa gbé kíní lọ fún Ọpẹ́yẹmí lójú Tóyìn Gàngàn bá a máa tún ẹrù dì wọ́n á máa já ẹran jẹ
wọ́n máa já ẹran jẹ a máa ló yọlẹ̀ iye ọjà ń bí wọn ò ní rí tó bá dé bí wọ́n ti yọ kó ẹran wọ́n ti yọ ẹpọ̀n á snap fún wọn tó bá dé bẹ̀ tó bá dé ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn nǹkan tó máa rí wọ́n ti yọ sílẹ̀ ìmí wọn tiẹ̀ ní rí rárá òun dẹ̀ ti máa gbọ́dà débẹ̀ ìmí tó bá dẹ̀ máa gbé débẹ̀ báyìí kò ní hàn ní tètè lọ gbé fún kágò gidi oríṣiríṣi ó ti ṣẹlẹ̀ mo máa sọ fún èèyàn pé kí n lọ gbé wọn kí ni máa fi DHL máa fi ship ìjọ kejì adébí tí n bá kílè ní Thursday tí bá ship ní lẹ́ni tó bá àárọ̀ ọ̀la àárọ̀ Saturday ó máa gbà nǹkan mi ìjọ méjì ni máa fi gbọ́ ọjà mi débi ìjọ méjì ni tíyàn bá fẹ́ ra nǹkan tí bá ti DHL ni máa fi gbé ó máa débi ìjọ kejì nígbà tí yàn béèrè pé kí ló lọ so gbogbo wọn irú òun yàn bẹ́yẹn wọ́n ti ní social media pé wọ́n fẹ́ wá cash out you ẹ má jẹ́ kí yàn fi cash out ẹ má jẹ́ kí yàn lo platform yìí fi cash out òun gbèdè èèyàn kan torí ẹ sọ pé is a man of integrity yes nítorí pé ó ń bá yín bú àwọn kan so ó ti jẹ́ man of integrity ní sísí two sayer of your time nǹkan tẹ́ fẹ́ gbọ́ ló sọ fún yín náà kó tí bá fẹ́ kẹ́ gbọ́ lẹ máa gbọ́ tí màá fẹ́ kẹ́ gbọ́ ẹ̀ ní gbọ́ tí mo bá mọ̀ pé tí bá ń bú lágbájá òun lè fi máa wò mí máa tẹ́ra mọ́ máa tẹ́pá mọ́ máa ránṣán mọ́ máa kí gbogbo apá bọ̀ mo mọ̀ pé ẹ̀ máa wá ẹ̀rọ débí at the end of the day nǹkan tí kìíní yóò bá lọ ìgbà ń lọ bí òrèrè tí wọn bá ti ń ṣèjọ máa dàṣejù lé social media ni tí bá ti ń sọ̀rọ̀ jù tí mo dẹ̀ kan ní mo délé ní ẹgbẹ́ kan mi ẹnìkan ṣó mo ń tẹnu mọ́ bí ẹ̀pọ̀ ajá ó máa sọ̀wọ́n ẹ̀wọ̀n ni wá wú ẹ̀ mọ́ ní kí ni ò lè gbé nǹkan mi jáde ó rẹ̀ sọ̀rọ̀ nǹkan mi ó mọ̀ ẹ́ sọ fún yín pé life àwọn èèyàn lórí social media kọ́ tẹ́ tí speaker fẹ́ gbọ́ tó fẹ́ kẹ́ ẹ gbọ́ náà sọ fún yín iye tẹ́ ẹ̀yin gbọ́ wọn ò ní sọ iye tó máa mú crowd wá sórí page wọn náà máa jẹ́ kẹ́ ẹ gbọ́ òun náà máa fẹ́ kẹ́ ẹ gbọ́ wọn ò fẹ́ mọ̀ kan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde wọn ò fẹ́ mọ̀ anything bọ́n bá ṣe ń ṣe pé ẹyọ kan látàwọn tí mo ti sọ̀rọ̀ ẹ̀rí mi kí fún mọ́dà má ti kọjá 1 hour ṣé ẹ gbọ́ èpè ẹ̀kan lẹ́nu mi wọn ò fi èpè wọn ò fi gbé mi èpè kò tún sí nínú ẹnu mi tí bá máa sọ̀rọ̀ gan ọ̀dà ọ̀rọ̀ lèmi máa ń sọ ẹ lè rí mi tí mo ṣépè sí kí n ṣépè fún yàn direct láíláí máa ní kan ṣe ọ̀tẹ̀ ẹ̀ ni ẹ̀dà ọ̀rọ̀ ni mo máa ń sọ mi ò ń ṣépè kí n wá mi mọ bó ṣe ń ṣe ìkíní yẹn ṣùgbọ́n tí yàn bá bí mi tó bá síyàn lébi kan máa bú èpè fún ẹ tó bá ṣe wá tó bá rúgbó tó pé mi nínú ìṣe pé àwọn sọ fẹ́ pé kò sí ọmọ tó wà tá a ṣe jẹ́ kíní tí a sọ pé àmọ́ àkìní bó ṣe máa ṣépè ṣùgbọ́n máa kọ́kọ́ òbí tèmi náà ti lè ṣe ni wọ́n dẹ̀ mọ̀ pé èpè yẹn lè fẹ́ gbọ́ èpè gan tó mọ̀ pé kan tẹ́lẹ̀ omi fi ṣe platform ní kẹ́ ṣépè wọn láìkí kíyàn tutù kò sí kan tó ń jẹ́ tutù wọn láìkí kó gbóná kí gbogbo ẹ̀ gbóná wọn life máa ń drain body náà jẹ́ sọ fún yín mi mọ̀ tó wá ṣe tó máa ń jáde gbà kan tí máa ń jáde léra ẹ̀rọ kan máa gba àmọ̀rí olóyún ni torí pé ojú mi wú ṣe bójú mi lélẹ́yìn sìn ṣó wú mọ́ àná mi ò bọ́ta lẹ́yìn àárọ̀ tí mo ti láti àárọ̀ tí mo ti rẹ̀ mú pa fóònù mi gbé fóònù mi lẹ́nu mo ṣe nǹkan lẹ́yìn mo sùn ṣe bójú mi lélẹ̀ tẹ bá notice gbogbo ìwẹ̀ báyìí ó máa wú ní gbogbo ìsàlójú mi báyìí ó máa wú ní gbogbo ṣe rí kó wú oorun tí mi ò kí sùn ní ìgbà náà gbọ́ àmọ́ yìí dán pregnancy àmọ́ rí dán pregnancy máa ń lọ́kọ̀ mi pé pregnancy bọ́ àbí mi ò sùn nígbà tójú oorun bá wá sójú mi ṣáà lè ní first alarm mi sùn àbí mi ò sùn mo lè jẹ́ pé aago 3 lójú mi ti máa dá àkọ́ máa tẹ fóònù ẹ̀dẹ̀ mo pé tá bá ti ń tẹ fóònù inú orí ni kíní yẹn ti ń ṣiṣẹ́ tí bá tún jí màá tún gba ibiṣẹ́ lọ tí bá tún dé màá tún wà tán life pé mi fẹ́ wá rújó mi ò ní sinmi bọ́ nísìn bó ti mọ̀ pọ́n sinmi ẹ lè fòròfòrò bíi ti tẹ́lẹ̀ n bá rí pó ti sú mi àná tí mò ń ṣe life lọ mi báyìí tó ń kùn mí mo pa ó wọlé lọ mo lọ sùn ìgbà tí wọ́n fi jí bíi 6:30 mo lè ṣe nǹkan tó máa ṣe oorun yẹn dẹ̀ tún wá padà mo tún sùn padà ṣe ti rí bẹ́ẹ̀ yẹn sìn bó ẹlòmí Ọlọ́run fún ní power ó lè jáde lẹ́ẹ̀mẹjọ lójúmọ́ power Ọlọ́run fún power jura wa lọ tí ò ní sùn tí ò ní rẹ̀ tí ò ní fẹ́ǹsì lórí social media tó ní sùn kò ní rẹ̀ Ọlọ́run fún wa ẹlòmí lè máa jẹun látàárọ̀ ṣúlẹ̀ kò sí ohun tó máa ṣe bí ń jẹun látàárọ̀ ṣúlẹ̀ ebi á pa mí torí mi ò gbàwẹ̀
máa jẹun ebi á pa mí. So Ọlọ́run fún wa ní kíní ìjura wa lọ ni. Ó fún wa jura wa lọ ni. Torí mo ṣe máa sọ fún èèyàn pé ẹ ṣáà jẹ́ ká ṣe jẹ́jẹ́. Mo go tá bá ń ṣe láyé ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́. Ṣé láwọn tó ń jà ẹ jẹ́ ó máa jà. Ìjọ tó bá yá, ìjà àrẹ̀jà tó bá yá. Ṣé rò péjọ kí n ro níjà ni. Ìjà máa rẹ̀jà. Ó máa tó stage kan irú kan tí mo sọ yìí wọ́n máa wá preach. Wọn kò ní dáyàn kankan lówó mọ́. Mo máa sọ fún èèyàn pé ẹ̀yin tẹ oríṣiríṣi àwọn èèyàn mi ní wọ́n ṣe pé òun lọ comment wọ́n ṣe pé mi ní kí ló lọ comment síbẹ̀ fún. Ìgbà tó rẹ́ni tó ń comment tí ó ń ṣe show. Ṣé ẹ kì í wo countenance tí ẹ bá lọ wo show ni. Nǹkan tẹ́nìyẹn ń ṣe síbẹ̀ ó lè kó wò náà. Tó bá lọ comment tó bá gbé photo yà àbí tó wá kọ RIP lé lórí. Ṣé èèyàn kan sọ pé kò sí fracas, that's fracas wọ́n ṣe nìyẹn. Tí èèyàn bá wá comment tó bá gbé photo ẹ̀ tó wá lọ kọ RIP lé lórí fracas ni. Mi fẹ́ gbọ́ pé èèyàn sọ fún mi pé kò ṣe fracas. Fracas ni. Torí nǹkan tá mọ̀ tọ́wọ́n fracas máa ṣe nìyẹn. Tí o bá wá sọ fún mi pé èèyàn kọ RIP léèyàn lórí ìṣàwọn akan it's not fracas. Àbòsí náà la ṣe rí nbe torí pé tó bá sọ pé fracas ni ẹniyẹn máa wá fún ẹ. So torí ẹ ló ṣe máa pé kékeré ṣe fracas ká ṣàkóso bẹ́ẹ̀ pé kò ṣe fracas. Gbogbo a mọ̀ pé fracas ni. Because ẹni tó lọ kọ RIP lé lórí òun náà máa jáde tí ó bá dé jáde ó ti fracalize ẹ̀ náà ṣó ti kú ni ṣebí kò ìkú. Ṣebí kò ìkú ló gbára ìpìlẹ̀ lórí fracas náà ṣì ni. Kò ìkú but ìgbà tèmi lọ comment ṣó agbélé mi lórí. Ìgbà tí àbúrò mi comment sọ fún bó bá bí ẹ̀dá. Ọjọ́ kan mo rí tó ń wo show kan mo kọ̀ wọ́ bẹ̀ mo kọ̀ lágbájá mo kọ̀ pé ni pé so máa wo lágbájá. Wọ́n wá ní ohun tí ẹ̀mẹ́ ni mú unfollow ẹniyẹn kíákíá. Ó unfollow mi ní kí ló ń wo ẹniyẹn fún tọ́wọ́ ẹ bá lọ ṣe mistake tó lọ comment kọ tàbí kó lọ tó ìwọ rẹ̀ ò mọ fóònù lò tàbí kó lọ tẹ red. So mọ̀ pé ó ní ó lè lọ wọ́ lè lọ ṣe mistake tó red tó máa gbé RIP lé lórí. Ṣé gbogbo ṣe lọ́dọ̀ ní kó lọ wo mi tó bá ti mọ̀ pé ó fẹ́ wo show yìí tí mo ṣe lẹ́yìn lọ́ máa wo kó máa tẹ̀ kó máa wo. Mo sì lọ wo show tó jẹ́ pé mo ní ṣe irú show yẹn náà wò tọ́wọ́ ẹ bá lọ ṣe mistake tẹ red nǹkan. Ẹni tó ń ṣe show òun àìsí reto red àbí kí wọ́n máa ń pè òun ló gbé wá sórí social media wọ́n wá lọ síbi lọ ṣe mistake tọ red. Ṣé o mọ̀ pé red tó tẹ̀ yẹn tó bá lọ kọ RIP lé lórí kọ tàbí tó lọ gbé pè fún ẹ lórí. Mo ní ta ló bẹ́ sọ fún ẹ pé o mọ̀mọ̀ kí ló lọ wọ́ wọn show bẹ́ẹ̀ yẹn fún. Mo ní mi ò tẹ́ mọ̀ pé mi kọ́ tí ẹ wọ́ bẹ́ẹ̀ ni mi kọ́ ní pé lágbájá mo kọ́ tá bá ti ń jọ wẹ́ lágbájá is wash mo pé ni mi ní kí ló ń wash lágbájá fún. Nǹkan tó ń sọ bẹ́ẹ̀ yẹn ó kọ́ ẹ ní kí ni nǹkan tó rí bẹ́ẹ̀. Mo ní tọ́ ẹ bá mi ò tẹ́ ní kó má lọ wò lọ́wọ́ ẹni yẹn ṣùgbọ́n tọ́wọ́ ẹ bá lọ ṣe mistake tẹ red nǹkan. Ní tó bá ti rí pé wọ́n show kan wà máa sọ fáwọn èèyàn ó ní láti lọ wò tó bá wò tó bá tọ́wọ́ ẹ bá ṣe mistake tẹ tó bá gbé ẹ dàbí jẹ́kọ̀ tán ní ṣé mi last year ni. Wọ́n kankan sí nìkan lórí mi ṣàpẹ́ ẹni sábà mi gbé wálẹ̀ ẹni ẹ dẹ̀kọ́ ẹ̀yàn ṣàgbé ẹni yẹn mi ṣàwà ní ẹni ṣàpẹ́ mi amórí mo ṣàwà ní òkè mo bọ̀ pé mo wá pẹ́ ni mo wá bẹ̀ mú ní ẹ̀jọ̀ ẹ̀ máa mi bí kí yẹn wálé mo ní ẹni yẹn kọ́ mo ní ó ṣe mistake ni ó comment lóòótọ́ nǹkan tó kọ ó ẹ̀rọ kìíní ló fẹ́ kọ ó fẹ́ sọ pé àwọn olórí burúkú làwọn yẹn ó wá ní olórí burúkú nìwọ náà ó wá direct ọ̀rọ̀ yẹn sí ẹni tó ń ṣe show yẹn error of typing ni so wọn ò wo so ẹni yẹn wá gbé pẹ̀lú fọ́tò ẹ̀ bọ́ta mo wá pé kí lẹ fẹ́ sọ ó lóun support ẹ̀ ó ní mo ní error of typing ẹni yẹn dẹ̀ ti gbé fọ́tò tó yẹ kó ti ní kàn yẹn máa ṣépè sàmúdà post yẹn mo wá lọ pé ẹni yẹn mú ní ẹjọ́ pé ẹni error of typing ni kò ń ṣe wẹ́ pé supporter yín ló jẹ́ pé kó lọ wo comment ẹ̀ kò kí ń bu error of typing ẹni wá gbé post yẹn wálẹ̀ ẹni yẹn ṣe kí ni ó di advert account ẹ̀ ó open another fake account ẹ̀ gbogbo òun dẹ̀ kó fọ́tò ẹ̀ mo wá sọ mo ní ẹ̀yin náà ẹ̀ ń ṣe fake account ọmọ yín ọyìn yẹn blog ó tún gbọ́ ọmọ ìgan sí ọmọ yín ẹ̀yin rè ọmọ yín àtọkọ yín lẹ kó síbẹ̀ mo ní fake account náà máa fi ń wo àwọn tó bá ti jẹ́ irú àwọn show báyìí tẹ́ bá mo níṣẹ́ rí pé ẹ fẹ́ type nsìn ẹ fẹ́ bú ẹni tó ń ṣe òun fẹ́ bú ẹni tó ń bú ni o wá bú ẹni tó error of typing wá bú ẹni yẹn ó gbé straight ni
mo ní normally orí ẹni tẹ́ fẹ́ bú yẹn bí orí ẹ lè di ẹjọ́ yẹn mo ní ẹ̀yin náà mọ̀ pé irú show yẹn ẹ máa lo fake account ẹ lè ṣí fake account lórí page yín lórí kíní yín náà ẹ lọ síbi tí ẹ ti máa ṣí profile nísàlẹ̀ á sọ fún yín pé new create a profile ẹ create a profile pé page náà ni ẹ lọ síbi tó ya page sí ẹ create a page ẹ bẹ̀rẹ̀ sí wò wọ́n ẹ máa bẹ̀rẹ̀ sí lò ẹ bẹ̀rẹ̀ sí wò wọ́n tẹ́ bá fẹ́ comment ẹ lè comment because ẹ ti lo another account ẹ ti fi ṣí ẹ ti fi wo àwọn tẹ́ ń wò mo ní irú ẹ̀rọ báyìí tẹ́ bá ti lọ ṣe ń jọ mi ṣé mo pé torí pé jẹ́ ni tí mo bá sọ̀rọ̀ ni wọ́n tó fẹ́ ni tí mi ò bá lè bá sọ̀rọ̀ má kàn má bá yín wò lókèrè ni náà kàn má bá yín wò lókèrè ni ló ẹni tí bá lè bá sọ̀rọ̀ kò ń ṣe gbogbo wọn mo lè bá sọ̀rọ̀ ẹlòmíì tẹ́ bá sọ̀rọ̀ ó lè lọ rí pé kó tún wá máa gbọ́n wọn náà lè pè pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ó dẹ̀ wà lórí social media tí nǹkan bá ṣe nǹkan kan ó yẹ ká lè má bára wa sọ̀rọ̀ pé lágbájá kò rí bẹ́ẹ̀ tàmẹ̀jù kò rí bẹ́ẹ̀ wọ́n wá tá a jẹ́ kí ni a má bára wa sọ̀rọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin gbogbo wa ẹ máa kọ̀ra wa nínú inbox a máa kọ̀ra ó dẹ̀ ti tán nìyẹn màmá yẹn sá lọ lórí social media bí orí mọ́ ìjọ kan ni mo ti after like 6 months níta mo kọ́ tí mo rí mo kọ́ tiẹ̀ mo ń stroll down messenger mi bá mo bá message wọn pé yìnyín mo ní àmọ́rí mo máa ń kọ́mẹ̀ntì kíní tí mò ń lò lílé mi wà ń bẹ́ẹ̀ tọ́jú yẹn ti kọ́ mi lọ́gbọ́n ṣẹ̀rí sìn so ẹ̀yin èèyàn ẹjọ́ tó lọ́hùn tẹ́ bá fẹ́ lọ comment ẹjọ́ ẹ má fi àkáǹtì yín comment ẹ lọ fake account torí moment sí ẹni yẹn tó ń ṣe show ẹ mọ̀ nǹkan tó ń pass through ẹ sì ní show ẹni yẹn ṣó ti yé yín